nínú ìrìn àjò wọn. Ìgbà tí wọ́n dé ibi tí à ń pè ní Adẹ́kẹ́ lónìí lójú odò yẹn gangan ni Jíkànmú dákẹ́ sí, ni wọ́n bá ń pè ní Ọba Dákẹ́. Wọ́n tẹ̀síwájú láì ní gbà wá lásìkò ni wọ́n fi wá dé ibi. Ẹ gbọ́, ṣe rí bí wọ́n ṣe ń rìnrìn, ẹ rí pé Jíkànmú olùgbéra kù nílé Ifẹ̀ tí wọ́n fi ń lọ ẹ rí pé mo sọ pé gbogbo àwọn tí wọ́n jọ rìnrìn àjò yìí gbogbo wọn ni wọ́n kú sọ́nà bí wọ́n ṣe ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò bá wọn dé ibi tí Ifá sọ wípé tí wọ́n bá ti dé o ibẹ̀ gangan ni wọ́n gbọ́lọ̀ tẹ̀dó sí. Jíkànmú ibi tó dákẹ́ sí ibẹ̀ ni wọ́n ń pè ní Adẹ́kẹ́ lónìí. Tẹ́ ẹ bá dé Ìgbèwò ẹ rí ibìkan tí wọ́n ń pè ní Adẹ́kẹ́. Ọba Dákẹ́ ni wọ́n sọ di Adẹ́kẹ́ lónìí, ló fi jẹ́ wípé orúkọ ìlú kọ̀ọ̀kan tàbí agbègbè kọ̀ọ̀kan lónìí tí a ń rí ní ilẹ̀ Yorùbá, orúkọ òun ìtumọ̀ tó ṣẹlẹ̀ níwọ̀n ìgbà tí àwọn tí wọ́n ń tẹ ìlú ọ̀hún dó nígbà tí wọ́n rìnrìn àjò, òun ni wọ́n fi ń sọ orúkọ láti lè máa fi ṣèrántí ohun tó ṣẹlẹ̀ ní agbègbè náà. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Tí Odídẹrẹ́ gangan wà tá à ń pè ní Ìwó lónìí. Ẹni tí ń ṣáájú nígbà náà, nígbà tí Jíkànmú tó síwọ́ ọṣẹ́ tán, òun là ń pè ní Pàárín Olúmádé. Pàárín ni ó wá gbà wípé a ti débi tí Ifá ti ní ká dádé. Pàárín lọ́ba àkọ́kọ́ tó kọ́kọ́ dé adé tá a gbé kúrò nífẹ̀. Pàárín ni wọ́n sin sí ilé Ìnàtẹ́nu. Ìpìlẹ̀ wa Ifẹ̀ ni, kódà tó fi dórí bàbá Tádéṣe tí wọ́n jẹ. Tọ́ba bá ti jẹ níwò, dandan ni kó fìrùkẹ̀rẹ̀ ránṣẹ́ sí Ifẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tó bí Ọba Lọ́ràn. Ṣé ẹ mọ̀ wípé adé ìyá wa ládé? Tí ọba bá ti jẹ níwò, dandan, tàbí tọ́ba bá ti kú níwò, dandan ni kó fi ìrùkẹ̀rẹ̀ ránṣẹ́ sí Ifẹ̀ ní ilé wọn tí wọ́n ń pè ní Ọba Lọ́ràn. Ọba Lọ́ràn òun ní ilé wọn ń bẹ̀. Wọ́n gbọ́dọ̀ fi ìrùkẹ̀rẹ̀ ránṣẹ́ sí ilé bàbá wọn ní ilé Ifẹ̀. Gbogbo ọba tó bá jẹ ní ìlú Ìwó tàbí tí ọba bá dákẹ́ ní ìlú Olúwo náà ṣe bẹ́ẹ̀ o. Olúwo yìí jẹ́ ó lọ sí ilé Ifẹ̀, ó lọ gba ohun tó yẹ kó gbà, ṣùgbọ́n ó kàn jẹ́ ọmọ àlè pẹ̀lú ohun tó gbà ní. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Adé Olúwo Gbádidá, òun ládé tá a dé. Kò sí bọ́n wọ́n sì ṣe lè kàǹkà tó. Lóòótọ́ Ọba Lọ́ràn tá à ń sọ yìí, ìjòyè pàtàkì nífẹ̀ nígbà náà. Ṣé ẹ sì mọ̀ pé bí èèyàn bá ti di ọba, ó tún ti tóbi ju ìjòyè lọ. Gbogbo wa náà là á sì mọ́ gbàdúrà pé k'Ọlọ́run jẹ́ kí ọmọ wa kó tóbi jù wá lọ. Ìran Tẹ̀lú ti padà Lọ́ràn lọ nítorí wípé ó ti ń dé àyè. Bó ti wù kí ọmọ ó tóbi tó, kò ní tóbi ju bàbá ẹ̀ tóbi lọ. Ọba Tẹ̀lú kò wá sí ìtàn tó lè tẹ ìtàn tá à ń sọ yìí rí lọ́dọ̀ àwọn bàbá tiwa, tó bẹ̀rẹ̀ tó lè pa ìpìlẹ̀ wa rẹ́. Gbogbo ìtàn tí bá tó ń wá lẹ́yìn eléyìí, àhesọ ọ̀tàn ni o. A lè rí n tá yọ kúrò nínú ìtàn, a lè rí n tá fi kún. Èyíkéyìí tá a bá rí ká yọ kúrò ńbẹ̀, èyíkéyìí tá a bá rí ká fi kún. Kúrò lọ́mọ Ọba Lọ́ràn nífẹ̀ mú wá kúrò ní pé adé Ọọ̀ni tí Olúwo Gbádidá dé ńlá dé wá kúrò ńbẹ̀. Ẹ sì rí wípé ọ̀rìn lórí atẹ́gùn lẹ́nu tó mẹ́ta yìí, a ní Ọ̀jájá Adéyẹyẹ nìtàn. Bàbá gbogbo wa ni.
Ifẹ̀ ni orísun gbogbo. Ṣùgbọ́n tó bímọ líle ló bímọ tó dẹ̀. Mo rántí ní ọdún kan bàbá Awólọ́wọ̀ ṣe campaign ní Ìbàdàn. Wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́, wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ èmi ni bàbá yín, ẹ̀yin lọ́mọ mi. Ọ̀pọ̀ ẹ̀yọ́ wọ́n ti rẹ́ àpò òun o, wọ́n ti kọ́wọ́ òun lọ o. Ṣé ẹ̀sìn mọ́ ẹ̀ bá gbé gbòǹgbòǹ pé bàbá ẹni ẹ̀yin ni bàbá gbogbo àwọn ọmọ tí ó wà bí àpò náà sẹ́yìn ni bàbá wọn. Bàbá wa wọ́n ní bàbá tó bí ọmọ tó dẹ̀ náà ló bí ọmọ tó lè ìnà kan náà. Ibi tá a lè fi sípẹ̀ fún bàbá kí wọn pé wọ́n kú sùúrù. Wọ́n fi agbádá àgbàlagbà tí wọ́n bọ̀. Wọ́n lọ́mọdé ni agbára àgbàlagbà, ara àgbàlagbà tó tú agbádá náà wọ̀. Torí rẹ̀ lágbádá ń wò. Agbádá ọ̀hún ló jẹ́ kí wọ́n máa ṣe bí wọ́n ti ń ṣeun. A rí ọmọ tí ń wọ́lẹ̀ lọ́rùn ẹ̀ nínú àwọn tí wọ́n wọ agbádá bàbá. Kò sí tó burú ká bá kó lọ́wọ́. Bàbá wa rí i pé kò ní gba kíkó, ká bá gé létí kó lè bá ṣe déédéé rẹ̀. Àti kíkó lọ́wọ́ àti gígé létí èyí tó bá yẹ nínú rẹ̀. Gbogbo ọmọ ọba tí ń bẹ níwò àní wòran o. Tó bá jẹ mọ́ kíkó lọ́wọ́ kó lọ́wọ́, tó bá jẹ mọ́ gígé létí á gé létí tí ó. Àti bàbá wa Ọ̀jájá lẹ́ẹ̀kan sí àwọn àgbórákòrò ní tìgbín. Jẹ́jẹ́ lọ kọ́ gbó, bálẹ̀ ò bálẹ̀, àdán kì í rọ̀, wọ́n fọwọ́ pawú. Àṣé bẹ́ẹ̀ fún bàbá mi Olúwo tilẹ̀ wò ó kó rí bẹ́ẹ̀ o. Àkùbátá àbọ̀ mi rèé o. Ọmọọba ìtẹ̀síwájú wo lágbà. Ọ̀gá mi ọmọọba Adélọ́dọ̀ fún ìwòsàn. Ẹ̀yin bàbá wa pátápátá, mọ́gàjí ní ìdílé kọ̀ọ̀kan àti mọ́gàjí nínú ilé kọ̀ọ̀kan àti gbogbo tí ń jẹ́ ọ̀dọ́ pátá ọlọ́mọọba nílé ìwé àtàgbègbè ẹ̀. Sétàn yìí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí, ẹ jẹ́ kí gbogbo wọn nawọ́ sókè. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ wá já fún ọmọọba Adélọ́jà Ọ̀ṣunwòlé àtẹ́wọ́ tó nílẹ̀ dáadáa. Àti yọ̀ǹda yín. Nígbà tí a ń ṣe àfihàn ní ẹ̀ẹ̀kan, tí èèyàn bá lu kọ̀bùlé nínú ọ̀run, àwọn onímọ̀ fi yé wa pé kò bàrún jẹ́. Ẹ rí báyìí, bí ìtàn ìlú Ìwó, bí ọ̀rọ̀ ìlú Ìwó àti ìtàn ìlú Ìwó bó ṣe gẹ́gẹ́lẹ́, òun náà ni àwọn ọmọ ọba ìlú Ìwó ni wọ́n sọ yìí. Wọn ò jẹ́ kí ìtàn ó doríkodò. Wọ́n sọ ìtàn ìlú Ìwó ní bó ti tó àti bó ṣe yẹ. Wọ́n jẹ́ kí a mọ̀ wípé ibi tí ìlú Ìwó ti ṣẹ̀ wá, ibi tí ìlú Ìwó ti wá, ibi tí wọ́n ti bí ìlú Ìwó, òun náà ní Ilé Ifẹ̀. Wọ́n sì gbà wípé lóòtítọ́ àti lódodo Ilé Ifẹ̀ ni àwọn ti wá. Wọn ò dorí ìtàn rú, wọn ò dorí ìtàn kodò. Wọ́n jẹ́ kí ìtàn ó gbà wípé lóòótọ́ ìtàn rèé. Wọ́n wá sọ wípé bí ìtàn míì bá tún wá ń wáyé lẹ́yìn ẹ̀, àwáwí ìtàn ni. Eléyìí tó túmọ̀ sí pé gbogbo ìtàn èyí tí Olúwo ń sọ lónìí
àwáwí ìtàn ni kì í ṣe òtítọ́ àti ìtàn tí ó yẹ, torí pé àwọn ọmọ ọba ìlú Ìwó ti sọ òtítọ́ àti òdodo ní inú ìtàn. Wọ́n ti jẹ́ ká mọ̀ wípé àwọn ìtàn wọ̀nyí àwọn ìtàn tó jẹ́ òtítọ́ àti òdodo ni, eléyìí tí a ò sì lè fọwọ́ rọ́ sẹ́yìn. Now, ǹjẹ́ Olúwo gangan gbà wípé Ilé Ifẹ̀ lòun ti wá lóòótọ́? Ṣé Olúwo gbà wípé Ilé Ifẹ̀ òun làwọn ti wá? Torí pé Olúwo sọ wípé àwọn ò wá láti Ilé Ifẹ̀, ó dẹ̀ sọ ó ní Lúwo Gbàgìdá, ó ní Ìwó ti ń bẹ kí Ilé Ifẹ̀ ó tó wà, ó ní ni wọ́n ṣe ń pè ní Lúwo. Ẹ wo ayé òpùrọ́, ẹ wo bí òpùrọ́, ẹ wo bó ṣe ń dorí ìtàn kodò. Now, tó bá jẹ́ pé lóòótọ́ òun ni Lúwo ti wà kí Ilé Ifẹ̀ ó tó dúró, then kí wá sí ni Olúwo lọ ṣe ní Ilé Ifẹ̀? Kí lolúwo kí ló lọ sí Ilé Ifẹ̀ lọ ṣe? Kí ni tí Olúwo, kí ni tó lọ forí balẹ̀ sí, kí ni tó lọ forí balẹ̀ ń fẹ́, kí ni tó lọ forí balẹ̀ ṣe ń fẹ́? Ẹ jẹ́ ká lọ wo fídíò ńgbà tí Olúwo tó lọ sí Ilé Ifẹ̀, tó lọ forí balẹ̀ ní Ilé Ifẹ̀, òun àti bàbá wa Oyèdòkun, òun ni wọ́n jọ lọ sí Ilé Ifẹ̀. Nígbà tí Olúwo jọba, ó kọ́kọ́ lọ sí Ifẹ̀ láti lọ ṣe ohun tó jẹ́ ẹ̀tọ́ àti ohun tó tọmọ́ ẹ̀tọ́ ẹ̀ ní Ilé Ifẹ̀, ní ilé wọn ní Ọbalọ́ràn ní Ilé Ifẹ̀. Olúwo lọ sí Ilé Ifẹ̀ ní Ọbalọ́ràn o, ó lọ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Òun náà lèmi àti yín láwùjọ ọmọ ọjọ́ wò yìí, ẹ wò ó rèé, ẹ jájọ lọ wò ó bí Olúwo ṣe lọ sí Ilé Ifẹ̀ ní Ọbalọ́ràn láti lọ sún wọn wípé òun náà ni ọba aládé tóun jẹ ọba ìlú Ìwó, òun wá láti wá fi orí balẹ̀ ní Ilé Ifẹ̀. Ẹ gbọ́ bó ṣe wí. For close to 2 hours, the people of in Osun West traveled to Osun East, precisely Ile-Ife, to trace their roots. Ile-Ife is regarded as the cradle of the Yoruba race. History has it that the only female Ooni of Ife from Lafogido ruling house left Ile-Ife to set up the town today known as Iwo. How is it possible for a woman to become king in Ile-Ife? Ooni Risha. It must be the power of God. First Oluwo of Iwo was Ooni of Ife and the only female child of Odua who went to establish his own. They don't call her her own because once a woman becomes a king, she becomes a man. And after becoming the Oluwo in less than a year, Oba Abdulrasheed Akanbi decided to lead his subjects to their ancestral home at Owodo compound, Okerewe, Lafogido ruling house, Ile-Ife, most history. Today is the unification of the royal stool and Ooni stool, and that's why I'm praying for the Ooni that is there now. Let him reign for a long time. I am him, he is me. Like I did not even know that much of history of Igbo. It is through his own efforts that has gone into researching and getting the facts. I'm very happy to be here and to discover and know a better way of writing history of Igbo land. The war received with warm embrace from the people of Ife, who believe this will spur other towns in Yoruba land to empirically trace their roots to Ife. This Ife prince wants the bond to be further strengthened. You should not forget the house. The yearly we celebrate Luwo Day. It's actually August 31 of every year. You should be coming with his people to Ife and celebrate the Remembrance Day with us. Before leaving, Oba Abdulrasheed Akanbi led his subjects around some major streets in Ife. Ibrahim Alige, TVC News. Òun lẹ ti rí yìí, òun lẹ ti wò yìí, Ọba Abdulrasheed gan lọ sí Ilé Ifẹ̀, ó lọ sí ilé ìyẹ́ ẹ̀ nílùú Gbàgìdá ní Ọbalọ́ràn, ó lọ forí balẹ̀ ńbẹ̀. Now
now tí kì bá ṣe ọmọ Ifẹ̀, tí kì bá ṣe pé Ilé Ifẹ̀ ni wọ́n ti wá, kí ló lọ ṣe ní Ilé Ifẹ̀? Kí ló lọ ṣe lọ́ba lọ́ràn? Kí ló wá lọ bẹ̀? Kí ló kó gbogbo àwọn ìjòyè ìlú Ìwó? Kí ló kó wọn lẹ́yìn lọ ṣe ń bẹ̀? Ìtàn ò kì í gbàgbé ìwà tí oníkálukú bá wù. Ìtàn ò ní gbàgbé ohun tí oníkálukú bá ṣe. Ìtàn ó sọ bí oníkálukú bá ti rí. Ìtàn ò ní gbàgbé bó ti wulẹ̀ ká dọwọ́ bo ìtàn lójúmọ́lẹ̀ tó. Àwọn kan ń bẹ tí wọ́n mọ nǹkan fi pamọ́. Àwọn kan ń bẹ tí wọ́n lè bá wa fi nǹkan tí wọ́n bá wa wú jáde. Òun lẹ́tí rí yìí. Olúwo fún alára ẹ̀ gan lọ sí Ilé Ifẹ̀ láti lọ forí balẹ̀ ní Ilé Ifẹ̀ wípé ìlú Ìwó ara Ilé Ifẹ̀ ní Ilé Ifẹ̀ làwọn ti ṣẹ̀wọ̀. Òun gan gbà wípé àkọ́kọ́ ọba tá a lè sọ wípé ó jẹ ní Ìwó òun náà ni Ọọ̀ni ti Ilé Ifẹ̀. Kí wá la wá ń dìtẹ̀ fún? Kí ni tá a gbé jẹ́ forí fún? Kí ni tá a mọ̀ọ́mọ̀ ń dàtàn rú nítorí ẹ̀sìn? Kí ni tá a ń dorí ìtàn kodò nítorí ẹ̀sìn? Kí ni tá a fẹ́ gbà nígbà tá a bá sọ wípé ìran ọmọ kóòtù òjíire ànítàn nítorí wípé àìfi àgbàfẹ́ nìkan tí ò jẹ́ ká yógún òun ló ń ṣe àwọn tá a ní láṣáájú níjòyè láṣáájú torí pé wọn ò fẹ́ gbà pé tọmọ kékeré bá dájé, tọmọ kékeré bá dé adé, ó yẹ ká ṣe kábíyèsí fún un, ká fi ìdọ̀bálẹ̀ tó bá jágbàlagbà náà ni ó yẹ ká dọ̀bálẹ̀, ká máa sọ wípé orí aládé mo ṣèbà, ká dé pẹ́ lórí. Ìlú yìí ò ní túká lásìkò tiẹ̀. Kí ni ìdí tí ìlú òfin ní tú lásìkò t'Olúwo báyìí nígbà tí wọ́n bá ń dorí ìtàn kodò, nígbà tí wọ́n bá rí ìtàn tí wọn ò sọ nítorí àtẹnujẹ, nítorí owó tí wọ́n fẹ́ gbà ní Saudi, tí wọ́n gbà wípé àwọn ò wá láti Ilé Ifẹ̀ ṣùgbọ́n tí orísun wọn sọ wípé Ilé Ifẹ̀ ni wọ́n ti wá. Kí la fẹ́ sọ pé irú àwọn ọba yìí irú èèyàn wo ni wọ́n? Ẹlẹ́ẹ̀kejì, fídíò yìí ni màá tún play tí yóò tún máa jẹ́ fídíò ẹlẹ́ẹ̀kẹrin tí yóò tún máa sọ fi hàn wípé àníṣe Olúwo gbà wípé Ọ̀ọ̀nìrìṣà òun ni bàbá òun, ṣùgbọ́n nítorí àtẹnujẹ lónìí, nítorí àtẹnujẹ tọ̀la, nítorí àtẹnujẹ tí Olúwo fẹ́ jẹ, ìdí rèé tí ò ṣe gbà fún Ọọ̀nì. Ẹ jẹ́ ká tún lọ gbọ́ ohun tí Olúwo tó tún sọ nípa Ilé Ifẹ̀ àti ọba Adéyẹyè Ọọ̀nì ti Ilé Ifẹ̀ pàápàá. But me and Ọọ̀nì do talk. We have a very good relationship. We you know, things. But me and Ọọ̀nì do talk. We have a very good relationship. We you know, he's the head of all kings in Yoruba land. That's the source. So he doesn't know what anybody says. The Ife is the source of all crowns. Ife, that's where Oduduwa lived and got his crown from. Every other king that is from ancient town is a prince from Ife. I am Ife. Every other crown that you see, and there is an ancient crown in Yoruba land, is a prince from Ife. So, is the father of all the crowns. So it doesn't matter what anybody says. It doesn't matter where you go. And I'm establishing my domain here. And you're doing a wonderful. And I'm doing a wonderful. I'm writing my own history. It doesn't matter. Oramio has written his own history and as a great king in Yoruba land. But he can be greater than his grandfather. And Oba Bini has written history. He created Benin Kingdom. Adé tí pé Ọọ̀ni ti Ilé Ifẹ̀ olórí gbogbo àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá. Ṣé ìgbà tí Olúwo ń sọ̀rọ̀ yìí ṣé wọ́n mú gbóngbà yẹn ni àbí wọn àti máa mú gbó? Ó dàbẹ̀ ni pé wọn ò tí máa mú gbó nígbà náà. Ó jẹ́ kí wọ́n lè rí òótọ́ ọ̀rọ̀ sọ. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ sìn wọ́n ti darapọ̀ mọ́ àwọn amúgbó of society. Òun ló fà á tó jẹ́ kí ìtàn dorí kodò mọ́ wọn lọ́wọ́.
nígbà tí wọ́n bẹ̀ ń bẹ̀ tí ọpọlọ wọn pé dáadáa, wọ́n ń sọ ìtàn Yorùbá ní bó ti tọ́ àti bó ṣe yẹ, wọ́n sì ń fi orí ìtàn lélẹ̀ ní bó ti tọ́ àti bó ṣe yẹ. A sọ̀rọ̀ Lájí Abbas náà, a mú ẹ̀rí wá níbi tí Lájí Abbas sọ wípé Ifẹ̀ ló lórí, a tún ti mú ọ̀rọ̀ mi wá Lájí Abbas pé Ifẹ̀ tún kọ́ lórí mọ́ o, pé Ọ̀yọ́ òun ló tún lórí. Ẹnì kejì náà tún rèé tó gbà pé Ifẹ̀ ló lórí, kódà òun tún ṣe bẹbẹ, òun dé Ilé Ifẹ̀ láti lọ mọ orísun ibi tí wọ́n ti bí òun ní Ilé Ifẹ̀. Àmọ́ kí ló tún ṣe? Ó ti torí ẹ̀sìn Islam, ó gbà pé Ifẹ̀ ò kì í ṣe orísun mọ́. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ti torí ẹ̀sìn àtọ̀húnrìnwá ni wọ́n ń da orí ìtàn ilẹ̀ Yorùbá kodò, ni wọ́n ń da ìtàn ilẹ̀ Yorùbá rú, ni wọ́n ń ba ìtàn ilẹ̀ Yorùbá jẹ́, ni wọn ò jẹ́ kí àwọn ènìyàn orí ìtàn òtítọ́ àti òdodo mọ́. Ìdí nìyí tí ò bá wá kí ṣe ẹni tó lè wá ìtàn, tó ò jẹ́ ẹni tó lè ṣèwádìí, tó ò jẹ́ ẹni tó lè wá ìdí ìtàn dáadáa, ìwọ náà ó padà jì sí ọ̀fẹ́ àwọn wọ̀nyí débi wípé wọn ó máa sọ ìtàn, ó sì máa sọ wípé ìtàn yìí ò rí bẹ́ẹ̀, wọn ó máa sọ ìtàn fún ọ, ó máa sọ wípé àníṣe kìíní yìí ò rí bẹ́ẹ̀ ṣẹ, látàrí wípé ó jẹ́ ẹni tí ò lè ṣèwádìí, ó jẹ́ ẹni tí ò lè wádìí ìtàn, ó jẹ́ ẹni tí ò lè wádìí wípé ṣé bí nǹkan yìí ṣe rí, ṣé bẹ́ẹ̀ ni, ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ní mo ṣe rán gbogbo wa pátápátá pé ẹ dákun ẹ dábọ̀, ẹ jẹ́ ká máa ṣèwádìí ìtàn dáadáa, ká ṣèwádìí, ká wò wípé ṣé ìtàn tí àwọn wọ̀nyí ń sọ fún wa yìí ṣe bó ṣe rí leléyìí. Ó yẹ kí èmi àti ó ti gbà báyìí wípé Olúwo kì í ṣe ọba tó yẹ ká pè ní ọba ńlẹ̀ Yorùbá, nítorí pé Olúwo gbà wípé ọba ilẹ̀ Haúsá lòun, ó kọ́ pé rẹ̀ ní Emir of Iwo Land, ó tún pé rẹ̀ ní Aláàfin of Iwo Land kó tó wá gbé olóhùn. Kí la fẹ́ gbà gan? Ṣé ọba leléyìí? Ọba tó jẹ́ wípé àwọn da ìtàn rú, àwọn dorí ìtàn kodò, àwọn gbé ìtàn kúrò níbi tí ìtàn ti bẹ̀rẹ̀, wọ́n wá tún ìtàn tí wọ́n kọ, wọ́n tún ìtàn tí wọ́n rọ, wọ́n tún àti wọ́n ṣe kọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lónìí, òun náà ni Lájí Abbas náà ṣe ń tún ìtàn kọ, àwọn ń tún ìtàn rọ, àwọn ń tún ìtàn mọ, àwọn gbé original ìtàn sílẹ̀, wọ́n wá gbé agbẹ́dẹ̀rù dání. Olófin jẹ́ pé àwa tá a bá wá mọ ìtàn díẹ̀, a ò ní gbà kí irú nǹkan báyìí wá láti jáde sí wọn wípé ẹ má dorí ìtàn rú, ẹ má bàtàn jẹ́, ẹ jẹ́ kí àwọn ọmọ wa ó rí ìtàn kọ, torí pé wọ́n ó mọ sọ nípa tí yín ipa kípa tẹ́ ẹ bá kó, tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ kó ipa tó dáa lótìtọ́ àti lódodo, ipa wo gan ni. Ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo wa gbọ́dọ̀ gbìyànjú àti jẹ́ ká mọ ìtàn díẹ̀díẹ̀ nínú ìtàn ìgbésí ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ẹlòmíì tí wọ́n bá ní kó sọ ìtàn Jésù láti Genesis dé Revelation, ó mọ̀, wọ́n ní kó sọ ìtàn Ànábì láti inú Quran, ó mọ̀, ẹni kó ń tọ̀ ọ̀hún, ẹni kó sọ ìtàn nípa Ṣàngó, ẹni kó sọ ìtàn nípa Èṣù, ẹni kó sọ ìtàn nípa Ọya, ẹni kó sọ ìtàn nípa Ọbàtálá, ẹni kó sọ ìtàn nípa Ọ̀ṣun, ẹni kó sọ ọ̀tọ̀ nípa Ògún, á ní àwùsùbìláì, á ní lórúkọ Jésù, á ní ẹlẹ́bọ ni wọ́n. Ìwọ ti gbàgbé pé àwọn baba ńlá baba tiẹ̀ ni wọ́n ń ṣépè fún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà tí ìwọ náà bá padà wá dàgbà, tí ìwọ náà bá padà wá di access to ẹ̀, ọmọ tiẹ̀ náà mọ̀ ṣépè fún wọ, torí pé tí ìwọ náà bá ṣe ló padà wá bá. Ìwọ tí wọ́n jẹ́ pé Ṣàngó ló tẹ èrí, Ṣàngó òun ló tẹ ìdílé yín dó, ṣùgbọ́n lónìí tán bá pè wọ́n ní Ṣàngó níyì, wà ní no, kán má pè ọ́ bẹ́ẹ̀ mọ́, ìwọ kì í sọmọ Èṣù. Ìwọ lónìí tó jẹ́ wípé Ọ̀ṣun ló tẹ ilé yín dó, tán bá pè ọ́ ní Ọ̀ṣun wálé, wà ní no, wà ní Jésù nìkan pè ẹ́, Jésù kẹ́mi nìkan pè ẹ́. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé Jésù yìí, bí àwọn ṣe wá tí Ọlọ́run rán Jésù, tọ́lọ́run rán Ànábì, òun náà ni Ọlọ́run rán àwọn wọ̀nyí náà wá sáyé, nítorí pé ipasẹ̀ oníkálukú wọn ni wọ́n kó. Bẹ́ẹ̀ ìwọ wá wò ó, ìwọ ń tàpá sí àwọn baba tiẹ̀, òun tàpá sí àwọn baba tó bí ọ, òun pè wọ́n ní ẹni bí, òun pè wọ́n ní ẹni